nítorí ògo ẹ̀dá ó sùn. Nítorí ògo ẹ̀dá wò. Nítorí ògo ẹ̀dá ń tàràkà. Láì fi dọ́gba. Wẹ́rẹ̀ ọ̀sà, ìròyìn tuntun ni mo tún mú wá fún yín lẹ́nu sà. Nínú newspaper mi yìí ni wọ́n ti sọ l'Ábùjá pé wọ́n nídìí èèyàn ẹni àmì òróró. Mo wá wò pé dádì ní church wọ́n máa ń sọ pé àmì òróró mo dẹ̀ mọ̀ pé ó strong dáadáa. Mo wá wò pé wọ́n fi dín ta ẹ̀ fi dín pọ̀pọ̀ ẹ̀ dẹ̀ fi dín àkàrà pé so tẹ́ bá lè gbé dé Àbújá tí mo lè gbé yín d'Àbújá báyìí 20 million ni. Kẹ́ẹ̀kan yọ àmì òróró kẹ́ yọ fún àwọn tí wọ́n ní ìdí àmì òróró. That's all. Yes, yẹn gbọ́nà jàre kí ló ń ṣe gan-an olùkọ́ wa kọ́ wà bí ó jẹ́ ìbílẹ̀ pé bóyá màá tún wá gbà ìgbọ́ ìwọ tó wá bí láàárọ̀ ó tún padà wá lọ́sàn-án ní ìsìn ó wá bí láàárọ̀ ló ń polówó fún mi ló ń sọ fún mi nípa àwọn ìròyìn ó ń sọ ìròyìn pé dọ́là ti di 20 naira tínú mi ń dùn pé olúwa ṣeun o mo ra pépà kìíní mo wá tì mí rí ń bẹ̀ pépà kejì mo wá tì mí rí ń bẹ̀ o tún wá ní ìsìn o tún bá mi sọ lọ́sàn-án gangan o tún sọ mi pé wọ́n náà ń wẹ̀ mí ẹni àmì rẹ̀ sọ ààrẹ mi ò lè believe bó ṣe wà. I don't trust you, please warn yourself. Daddy ilé òṣèrò believe me this is tested and trusted. Iye owó 60-40 ni. Ló pè ó sọ pé àbí náà ló sì bí ṣé wọ́n kọ sínú ìròyìn náà tún ni. Ó wà bẹ́ẹ̀ náà better thing. Daddy buy this paper. Ó yá fihàn mi nínú pépà yìí fihàn mi bí. Daddy ẹ máa ra fihàn mi ń bẹ ìbò ló wà ń bẹ fihàn mi ṣíkò fihàn mi ẹ máa ra pépà lẹ máa fún mi lówó. ìbò náà kọ sí fihàn mi. Ibi tí wọ́n kọ sí ẹ máa ra. kúrò mi jẹ́ oníròòṣì máa parọ́ káàkiri ilẹ̀. jẹ́nu ọ̀tọ̀ bẹ́ẹ̀ tú gbogbo kúrò mi oníròòṣì negligee get out kúrò níwájú mi ó ṣàlẹ̀ kó bá mi lórí oúnjẹ ni jọ̀ọ́ má jẹ́ ń kanra mọ́ ẹ jọ̀ọ́ o. Daddy 20 million. kúrò lẹ́jẹ̀ mi 20 million. kúrò lẹ́jẹ̀ mi 20 million. 60-40. 20 million. ẹ ń jẹun ni. oúnjẹ lọ́nà wo then ẹjọ́ torí ọlọ́run táìmù wo ló yẹ kẹ́ ẹ máa wá sí ilé olúwa láti jáwọ́ ṣé bí aago mẹ́fà lájọ sọ kí lẹ wá ń wá láago mẹ́ta sí. mo ní kí wàá máa sunkún sọ́lọ́run lọ́rùn ni. olówó sunkún sọ́lọ́run lọ́rùn olówó sunkún sọ́lọ́run lọ́rùn tó jẹ́ mọ̀ pé àwọn èrò pọ̀ ń bí nígbà tó kọ orí òkè fún ẹ ní orí òkè gbógun mi ò yẹ kó yẹ ẹ pé àwọn èèyàn náà wọ́n wà mí táwọn náà máa wá sunkún sọ́lọ́run lọ́rùn mi ẹn tó rí ń pọ́ onítàìmù tiẹ̀ ẹn tún nínú onítàìmù tiẹ̀ táìmù tó wáyé táìmù àwọn oníròbìnú ju ẹ̀kan ó jẹ́ ń bọ̀ is this your 6 p.m. Daddy èrè ṣe lórí fún mi pé ẹ bá mi fi pé yín gbààwẹ̀. o ṣáà mẹ́nu kó lórí ọ̀rọ̀ oúnjẹ yìí èmi ń jẹun sórí pò mòre bó tún rí ẹnu àdákẹ́ èmi ń jẹun torí tiẹ̀ mi ò jẹ mi ò mu mi ò ná mi ò lò ó wá ní mò ń jẹun oúnjẹ màá jẹ́ ẹ̀ṣọ́ màá wá já oúnjẹ yẹn lójú ẹ̀ báyìí èmi tẹ́ pé ẹnu ẹ̀mí ni mo fi ń jẹ tẹ́lẹ̀ màá fẹnu ara jẹ ẹnu ara mo fẹ́ jẹ olúwa. èèwọ̀ ta ni kó tú rẹ̀ sílẹ̀ àyà mọ̀ kú ọ o ọmọ láyà o olórí láyà o wọ bí ìwà ó ń pàṣẹ kó lọ tú rẹ̀ sílẹ̀ ṣé wọn ló dé mọ́ bẹ́ẹ̀ dúnà ta ló kọ́ ní dídọ̀ ọwọ́ gan tó fi ń ṣe bí ẹni tó léwé ta ló kọ́ ní kíkà ẹsẹ̀ tó fi rò pa wo ni ọ́ wo ogun náírà dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ tó bá sóun fẹ́ sórí sómi ó ṣe tá àti kígbe oró lọ́rùn alákejì ni bẹ́ẹ̀ ni mo sọ kò ní rí ìtúsílẹ̀. ta ní ìwọ òkè níwájú ṣerú babẹ́lì àti kọ́ wípé a ó fọ́ yín palẹ̀ túútú bí a bá sì ti di alágbára a ó bọ́ lọ́wọ́ àjàgà gbogbo. gbé gbogbo ẹnu rẹ sàn àjàgà wèrè wo lọ ń bọ́ ń bẹ̀ èmi rí òtí ẹ̀ sínú ẹgbẹ́ o níbi táwọn gbọ̀rọ̀ bí ẹni gba ẹ̀ mu sórí ẹni tó lùsọ rẹ̀ tí ń sọ lọ́sàn-án lóru ni wọ́n pè sí ọ mo sì jẹ́rìí ẹni tí mo ní yóò fọ́ túútú ní bá bá débì ọmọ pẹ́ nìkan jẹ nìkan lọ olùdààmú ògo ni ọmọọṣẹ́ rẹ̀ ń ṣẹ́ ó ríran wò
olùdààmú ògo. ẹ̀dá ń tàràkà.